ẹ̀yàn ló lẹ́kọ̀ọ́ oriki ló lọ́ṣun babaláwo làmọ̀ tó lọ́pẹ̀lẹ̀ àdúpẹ́ ṣe o ẹ̀yin olólùfẹ́ àwa lọ́tún ó lẹ̀ ó máa lọ mo kí yín ní méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá mo kí yín pé ẹ kú ilé o ṣé dáadáa ni mo bá yín èmi àyànfẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín àtàtà omidan yín sáde èmi náà wọn ní ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ìjẹ̀ṣà orí ìṣàlọ́ ilé ilẹ̀ ọmọ wa ti gbóná ẹ mo kí yín káàbọ̀ mo kí yín káàbọ̀ sórí ètò tiwa àṣà tèmi tèrè mo lè sọ fún yín pé a ṣe ìdíje lórí oríkì challenge la ṣe ìdíje lórí ẹ̀ àwọn tó kópa a ní àwọn tó win méjì àwọn tó yege tó gbégbá orókè àwọn méjì ló win ẹ wá gbọ́ oríkì tí àwọn méjèèjì sọ ẹ máa bá mi kálẹ̀ lọ́wọ́. ọ̀rẹ́ ẹ mú wọn ní wọ́n rí ìlú àwọn bàbá mi ní àríbùsọ lákọ̀ọ́yà abọ́mọwìnkì lómi lódò àbílẹ̀ gbàngbà níbà zábọ̀dẹ̀ pírímù wẹ́ẹ̀dẹ̀ ìsísẹ́ bọ́ bí kodo mọ̀mọ́ gbẹ ìkòròsẹ̀ bọ́ bí kodo mọ̀mọ́ fa àti ìsìn àti ìkòrò lápẹjọ rúlábí ọrú bá pé àwa lọmọ lóhùn méje o òkè sí nìgà abohùn mẹ́fà ìdí ọ̀pọ̀ tọ́hún lóhùn mẹ́rìndínlógún àwa lọmọ lódùdí ọba pópó láyọ̀ kámbẹ́lẹ́kúlé àkèrè gbé ogun bẹ́ẹ̀ nígbàlẹ̀. Good day everyone, my name is Onwebise Temiloluwa aka Ayanjesu. Ọmọ Lísàbí ọmọ gbòǹgbò Akálà jẹ́ ń ṣe rere jẹ́ ń ṣe délé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọmọ òru là ń ṣe kàyàn tó bá ṣe rú ẹ̀ lọ́sàn-án òní farare lọ adé òrìṣẹ̀kẹ́ ewúru ẹ̀ńlẹ́ o arákìmọ̀ tó jógbà ẹrú ní ìsinmi ẹ̀kọ́ ò lè sìn ní ẹ̀yin lọmọ ẹni dúdú ò sí nílé ọmọ ẹni púpọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe orí a máa gbóre kalẹ̀ lọ́jà èmi ò mọ̀ pé wọ́n yúnmú lòrò ń dún nígbàlẹ̀ nílé bàbá tó bí wọn lọ́mọ ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ ẹ̀rín jogún ọlá ọmọ kúrúnmí àjàdí igbó kúrúnmí tí ń kọmọ lọ́rùn àrẹ̀rẹ̀ pé olóhùn dífá dífá yorùbá forí ń kọ́ ọba nífẹ̀ẹ́ nílẹ̀ nílé bàbá tó bí wọn lọ́mọ láti rí lákò òkè tí rí máwò ògiri. ẹ káàbọ̀ padà ẹ kú ilé ṣe ti rí àwọn tó dìde tó sì gba àyè tó yege nínú competition oríkì yìí ìkan kí oríkì ìlú ní ìlú Kwara ìkan sì kí oríkì ní Ṣàbí a dúpẹ́ fún ẹni tó jẹ́ sponsor wa Future Group ẹ ṣe ọwọ́ yín ẹ máa lókè lẹ̀ ó máa lọ a sì dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ̀ dídíje náà fún àtìlẹ́yìn yín lókè lẹ̀ ó máa lọ tẹ́ bá wá ní ọ̀rọ̀ kan tàbí kejì tẹ́ fẹ́ bá wa sọ nọ́mbà kan máa wọ̀ lórí àwòrán yín ẹ ránṣẹ́ sí wa níbẹ̀ àbí tẹ́ bá wá wọ̀ yín pé ìlú yín tóbi àbí inú yín wà ẹ fẹ́ sọ nípa ìlú yín ẹ má ṣe gbàgbé láti bá wa sọ̀rọ̀ lórí nọ́mbà tó wọ̀ lórí àwòrán yìí tàbí ẹ wá rò pé òkè ẹ fẹ́ sponsor àbẹ fẹ́ ṣe advert lórí ìbídùn ní tv ẹ tún bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ náà làwọn máa sọ fún yín pé ibi tí ó fàgàdà gbọ́ ètò rẹ̀ sí rèé wọ́n máa sọ fún yín pé láyọ̀ àtàlàáfíà táwọn fi ríra wa lọ́jọ́ tó bọ̀ láàmú fi ríra wa pẹ̀láyọ̀ mo sọ yín pé mo rí dájú sọ pé ó dìgbà ó dìrì.